ọ̀pọ̀lọpọ̀ wa là ń bínú sí n tó ṣẹlẹ̀ ní ibi ìpàdé àwọn lọ́balọ́ba pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tí emir kan sọ. Kò sí ẹtìmẹ́ntà ń wí ẹ̀mẹ́ntà ń sọ. Ṣé rí ẹgbẹ́jà tanra wa jẹ o? Ìbínú tọ́pọ̀lọpọ̀ wa ń bí pé ṣé kò yẹ káwọn ọba wa tó wà ń bẹ̀ sọ̀rọ̀ nígbà tí emir ní kò sí n tó lè pín orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ni bí emir bá sọrú ẹ̀ ó ṣe àtìlẹ́yìn fún ìjọba ni. Ṣé àwọn ọba wa ní nǹkan wá sọ pé nítòsọ ò dáa o, àbí kí wọ́n sọ pé wọ́n ṣàtìlẹ́yìn fún ìjọba? Ẹ má jẹ́ atanra wa jẹ. Ṣé rí àtònímọ̀ọ́nì kọ́ ni wọ́n ti ń sọ fún wa wípé àwọn ìran míì wọn ò jẹ́ nǹkan kan nínú ìlú tá à ń sọ nípa ẹ̀. Èmi á pè ní ìlú wúrà, ṣùgbọ́n tí wọ́n ti jẹ gbogbo wúrà tó wà níbẹ̀ tán láìrò ti mẹ̀kúnnù. Ṣé olórí ọba ilẹ̀ Yorùbá ló máa sọ pé àìlábọ́lá ò pọn mọ́ rí? Èèyàn ń sọ̀rọ̀ ó ń gbèjà ìjọba ò fẹ́ kẹ́ ẹ pín nítorí àtijẹ àti mu tiwọn. Àwọn tó jẹ́ ìran yín gangan ń gbógun tì yín nínú ìṣèjọba. Àwọn tẹ́ ẹ rán lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ò ṣe tí tó yẹ pé tara wọn ni wọ́n ń ṣe. Àwọn kan wá ríra wọn gẹ́gẹ́ bí ẹni pé àwọn ni ìlú wúrà ọ̀hún. Ẹ̀yin kan lè wá fẹ́ fọ́. Ṣé àwọn aráàlú wúrà àwọn ìran míì ẹ̀yà míì tí ẹ ti ń pè lẹ́rú nígbà táwọn kan ń pè wọ́n mọ̀ọ́lù nílùú wúrà wọ́n láwọn gan ni koríko táwọn ń jẹ? Kò sí ọba náà tó bẹ́ẹ̀ tó máa sọ̀rọ̀ wípé irọ́ o, ìran tiwa fẹ́ dá dúró o. Mélòó làwọn ọba tó wà níbẹ̀ tó jẹ́ ọba ìran tiyín, ìran ọmọlúàbí tí kìí ṣe ọba olóṣèlú tó jẹ́ pé Ifá ló yàn? Ọba tí Ifá bá yàn ó máa nígbàgbọ́ pé mímì kan ò lè mì òun, ṣùgbọ́n ọba tó ṣèlú gbé síbẹ̀ ó mọ̀ pé ṣèlú lè yọ òun kúrò. Ibi mò ń bọ̀ rí, gbogbo ẹni tó ń lérò ìdádúró ìran ẹ̀, orílẹ̀-èdè ìran ẹ̀, àdúrà gidigidi ni o. Torí tó bá múrú ọba àwọn aráabí, olórí ẹ̀sìn fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ jáde, ó ní àtìlẹ́yìn ìjọba tó dúró digbí ni. Kò wá sí ìran míì tó máa lóun fẹ́ bá ìjọba jà tó máa borí tí ò bá ṣọ́ra. Àwa ò sọ wípé kẹ́ ẹ dẹ́kun tàbí kẹ́ ẹ má tẹ̀síwájú, ṣùgbọ́n ìbùkún ní fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe o, tó bá mú àwọn olórí yín má lè sọ̀rọ̀ níbi tó ti yẹ kí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì ti di koríko tí wọ́n ń jẹ. A lè bẹnu àtẹ́lù wọn torí àwọn náà lẹ́bi, wọn sì fẹ́ fipò wọn sílẹ̀ láìṣẹ̀ láìkú. Wọ́n ní bójú bá ń tààrọ̀ ṣepin a máa ń yan ojú ni. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ tára bí sọ ìyẹn emir yẹn, ta ní ọjọ́ ìpín ojú ẹ̀ fún pé tó bá jẹ́yìn ni ìran míì ń pa, ta ló tó bẹ́ẹ̀ tí ó sọ fún, tí ó kojú ẹ̀ pé wá kó ń bẹ̀ tá a bá sì ti débẹ̀ nínú ìran ọmọlúàbí, tí ò sẹ́ni tó gbóyà, tó jẹ́ pé ẹni tó gbóyà kan ṣoṣo tó lè sọ̀rọ̀ ẹ̀ tí ó bẹ̀rù láti sọ́dọ̀ máa lè ọmọ onínàkúnà tó ti bọ́ síta láti lé wọnú gbó lọ, kọ́nà dá padà láyé àtàlàáfíà. Tí ò bá tí ì débẹ̀ pé padà bẹ́ẹ̀ bá ṣe rere, orílẹ̀-èdè àdúró. Bẹ́ẹ̀ bá ṣe rere tẹ́ ẹ bá ń bà á jẹ́, báyìí ni ó ṣẹlẹ̀. Tí
tí ò bá tíì sí nínú àwọn ọba wa tó lè sọ. Ìran ọmọlúàbí nílùú Wúrà ó wà lóko ẹrú ni o. Ó ṣe ní láàánú, ó dẹ̀ bà ní nínú jẹ́ láti gbọ́rú ọ̀rọ̀ ẹ̀ tó sì lọ bẹ́ẹ̀. Níjọ́ tẹ́ ti ń pààyàn láwọn ibi tí wọ́n ti ń pààyàn, ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ tó pera rẹ̀ lọ́ba oníláwàní kò rí nǹkan kan wí tí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Níbi ìlú tó bá ti dáa tí ìlú ti dáa, ìpàdé orí burúkú gbáà ní ìpàdé tí wọ́n lọ ṣe. Ibi tó tọrọ ti lè jáde. Ìpàdé mi tẹ́ ti ń kó àwọn èèyàn sí gbèkùn, tẹ́ ti ń ba ayé mẹ̀kúnnù jẹ́, tẹ́ ti ń ba ayé ìran yín jẹ́. Ìpàdé tí àwọn ọba ìran ọmọlúàbí ò lè pera wọn jọ pé ìpàdé tá ń lọ yìí, torí pé ẹnu tiwọn náà ò kó ẹnu ò ṣọ̀kan, pé ìpàdé tá ń lọ yìí ò tọ̀rọ̀ là ń lọ sọ o. Níjọ́ ni wọ́n fẹ́ bẹ̀rù yín. Wọ́n lọ́lẹ̀ nìyí. Ọ̀lẹ nìran ọmọlúàbí ẹnu lásán àti pàtí ni wọ́n ní kán máa lọ pàtí ṣá. Ní kẹ́ ẹ jà ẹ̀yin ọba yìí, ní kẹ́ ẹ jà. Gbogbo nǹkan kọ́ galagídí bàjẹ́, gbogbo nǹkan kọ́ ni sùúrù tó ṣe. Dẹ̀ ní kẹ́ ẹ lagídí. Body language ń gbà míì, ṣùgbọ́n bàbá ní ẹnu body language ṣẹ́yìn náà tiẹ̀ fọwọ́ sí kí ìran yín dá dúró. Àwọn ọba tí ọmọ ọkọ tó ń sọ pé ẹ mọ́ pààrọ̀ mi mọ́, àwọn ọba tó ń lọ sábàrè o, Sunday Igboho máa dákọ̀ ẹ̀. Ṣe rójú ayé. Máa lọ mò ń wọ ẹ̀yìn ẹ̀, má wọrí ẹ̀yìn ẹ̀ láwà. Ọmọ ọkọ gbogbo wọn ní wà ń pàdé yẹn o. Wọ́n sọ láàfin wọn lè sọ ní gbangba. Ṣé tí wọ́n bá pe Sunday Igboho kó wá sọ̀rọ̀ ní gbangba ṣé ò ní sọ? Ṣùgbọ́n àwa náà láàmú púpọ̀ létí sọ̀rọ̀ jù. Ó jẹ́ kán mọ pláànù wa. Ìgbà wọn wá mọ pláànù yín ṣe wọ́n pa wá tán. Bẹ́ẹ̀ tí ń kó nu abúlé ilé ní àlọ́ abúlé ọ̀hún. Àwítán wa tún sọ pé Sunday Igboho ṣe sọ̀rọ̀ pé bó bá ṣe wọ́n lọ ọbẹ̀. Ṣé ń tọ́sọ ti pọ̀jù ẹnu ẹ̀ lọ ni? Èèyàn kan ṣoṣo tó bòjì tó lè sọ̀rọ̀. Ìtò sọ ò pọ̀jù ẹnu ẹ̀ lọ. Ó ń fi hàn pọ́mọ ọkọ lòun ni. Bí ò bá tiẹ̀ wá padà lọ, mélòó nu yín ló lè jáde sọ̀rọ̀ ẹ̀? Wọ́n ń pààrẹ̀ ẹ̀ wá ń sọ pé ó ti lè sọ̀rọ̀ jù. Ṣé kò yẹ kó wá tiẹ̀ sí èèkàn kan tí wọ́n máa bẹ̀rù mọ́ wa lára nínú ìran ọmọlúàbí? Nínú ìran kóòtù òjìrè, wọ́n wá sílẹ̀ wa, wọ́n sì tún wá ń sọ fún wa pé ẹ̀yin tẹ́ ń lérò pé ẹ fẹ́ dá dúró bí ìyà ó ṣe jẹ ikú rè abẹ́ wa lẹ máa kú sí. Ẹ̀yin ọba yìí sì jẹun ikú ń bẹ. Ẹ lè pè é sẹ́yìn, ẹ lè dìde ń bẹ̀ yín lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ tán pé lágbájá o, ǹjẹ́ o gbọ́ sí bí ẹ ṣe ń pa àwọn èèyàn? Níbo wá ní ìṣọ̀kan wà? Kí ni point tó fi rò pé ó yẹ ká wà ní abẹ́ òrùlé kan ṣoṣo? Ṣé àṣà wa dọ́gba ni? Ṣé èdè wa dọ́gba ni? Ṣé ìṣe wa dọ́gba ni? Tí ò bá sí wàhálà ń pààyà ń pa àwọn àgbà ń fẹ́ràn jẹ kó àwọn ènìyàn, kò sẹ́ni tó máa dìde. Inú rẹ̀ pọ̀ ni ọmọ àgbẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bára yín gbé ni. Náà wọ́n ṣe wọ́n bá ìran àwọn darandaran gbé. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá pààyàn lọ rẹpẹtẹ, wọn ò ní sọ̀rọ̀. Tí wọ́n bá tó wá fẹ́ sọ̀rọ̀, wọ́n á ní kì í ṣe tọ̀dọ̀ àwọn. Bẹ́ẹ̀ bá pé méjì pé mẹ́ta, ẹ̀ẹ́dẹ̀ ló dojú ìjà kọ àwọn tó wá ń pa àwọn. Tẹ́ ẹ bá ka àwọn ìran míì kún ara yín pé ọmọ ìyá ni yín, àwọn aráàtọ̀ ò ní máa wá pa wọ́n. Kẹ̀dẹ̀ dákẹ́kẹ́ tó máa ní wọn ò lè kúrò, wọn ò lè dá dúró. Síbẹ̀síbẹ̀ kì í ṣẹ̀bi wọn o. Ẹ̀bi àwọn ọba wa tí wọn ò lè dìde ká béèrè ọ̀rọ̀. Ó ṣe mí láàánú pé àwọn ọba ńláńlá tá a ní ìgbọ́kànlé nínú wọn wà nínú ìpàdé yẹn. Bí wọn ò bá tiẹ̀ lè sọ tẹ́rù ń bà wọ́n torí ìjọba pé ìran wa fẹ́ dá dúró, ṣé wọn ò tún lè béèrè ìbéèrè lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ emir pé ẹ jọ̀ọ́ nǹkan báyìí báyìí bá ń ṣẹlẹ̀, kí lọ́nà àbáyọ? Àwọn wo ló ń ṣiṣẹ́ yìí? Kí ló dé tí wọ́n bá tẹ ẹyọ kan nínú wọn, wọ́n á tún padà lọ́bẹ̀, wọ́n á tún padà lọ́bẹ̀? Ṣé jòfin lọ ni? Ẹni kí àwọn ìran tó bẹ̀rù òfin tí wọ́n ń tẹ̀ lófin,
ẹnìkan wà ní abẹ́ ìran tí ò bẹ̀rù òfin tí wọ́n ń kó àdá ọ̀bẹ tí wọ́n ń kó gbogbo ẹ̀rìn tó yẹ pé bí èèyàn bá ti ń ṣàdúrà lọ́wọ́ wọ́n ṣe tá àti gun pa wọ́n ṣe tá àti bá yé ẹ̀jẹ̀. ìgbà kan ní ń sọ pé bóyá jẹ́ ẹ̀sìn eléyìí kì í ṣe jẹ́ ẹ̀sìn. ẹ̀yin tẹ̀ ń jàjà ẹlẹ́yàmẹ̀yà tí ìjọba ò tí ì rí yín kápá tẹ wá mókùn dẹ́ndẹ́n lẹ́yìn 100 ọdún tí ìbáṣepọ̀ yẹn tó ti rẹ́jà. àwọn ọba yìí sì ń wòran. àwọn ọba tí ń wòran yìí àwọn tó ń jọba lé lórí àwọn ni wọ́n ń pa yìí o. wọ́n ti ń pa baálẹ̀ o. gbogbo tá a sọ pé ṣẹlẹ̀ lókè ọdẹ òkè ọdẹ nìkan kọ́ o. wọ́n ti yí ìlú wúrà ká lọ́dọ̀ àwọn ọ̀ràn ọmọlúàbí. ìgbà wo ló fẹ́ dópin? ìgbà wo ló fẹ́ dópin? ẹ̀yin ọba yìí ìgbà wo lẹ máa lẹ́nu àti sọ̀rọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ ìjọba àti lọ́wọ́ ọba tá à ń sọ yìí? ìgbà wo lẹ máa tún rú ìpàdé ìpè tẹ èmi rò wípé rú ìpàdé tẹ lọ yẹn ìpàdé àlàáfíà ló yẹ kó jẹ́. ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ jù láyé lórí tó ń ṣẹlẹ̀ nínú ìran Yorùbá ni ẹ̀ẹ́rì sọ. àtúnwá ń bújọba ẹ̀yin tẹ́ wà láàrin ara yín tẹ́ ẹ̀ lè rí sọ. ẹ̀bí mélòó la fẹ́ rí dìrú jọba torí pé ẹ̀ rántí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣètò ààbò ń bi tẹ́ ẹ lọ́hùn. ẹ sọ̀rọ̀ ètò ààbò ìgbèríko kẹ́ wá bẹ gómìnà tẹ́ ìjọba lábẹ́ wọn pé ẹ wá ràn wá lọ́wọ́ ètò ààbò tá a fẹ́ ṣe rè. ẹ rí proposal ètò ààbò gbé lọ síwájú gómìnà kankan àfi tara yín. àfi kẹ́ máa yọ kiri bí èkó lọ ajúbà kẹ́ máa yọ fìrìfìrì lọ pátí. kí ni ìranù? proposal security ẹ ti ẹ̀ gbé lọ bí wọn bá tẹ̀ wá approve ẹ lè sọ pé ẹ ti ẹ̀ ṣe ẹ lè sọ mọ́rọ̀. èmi ò fẹ́ bu ẹnu àtẹ́lu ẹ̀mí àìmí ẹ̀ fẹ́ sọ kọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ torí pé ẹ̀yin bàbá wa lẹ fàyè ẹ̀ lẹ̀. lẹ́yìn ọ̀rọ̀ tó sọ àǹfààní àti béèrè ọ̀rọ̀ ò sí fún yín mọ́. ìtẹ́ ẹ lọ ṣe ẹ ti ṣe ẹ ṣe àdúpẹ́ o. ẹ máa nìṣó ńlẹ̀ o. àwọn ò polongo fún ìyapa ṣùgbọ́n à ń polongo fún ètò ààbò. bọ́bá wa jẹ́ pé ìyapa ni ó mú kí ètò ààbò dúró nínú ìran oníkálukú kò sí ní tó burú bẹ́ẹ̀ o. kò sí ní tó burú bẹ́ẹ̀. ìjọba ìṣètò ààbò ẹ̀yin ọba yẹ kí ètò ààbò lẹ́yìn ẹ má jẹ́ kí wọ́n pa aráàlú tán o. ìran ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá ṣọ́ra ẹ ti dẹrú àwọn ará ibi tán. àfi kí wọ́n máa jọ wá bá oníkálukú nínú ilé o kó tó di pàgbára ò ní ká mọ́. ẹ má retí èèyàn lẹ́ẹ̀kan sí ẹ má retí èèyàn o. ẹ má retí èèyàn o. ètí ó ṣẹlẹ̀ lẹ́ti gbọ́ lẹ́nu ẹ̀mí àyàn ó ń sọ fún wípé ẹni tó bá dán o yóò dán tán. àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun tẹ́ ẹ subscribe sí ìkànnì wa ayé ò ní mú yín o ẹ ṣeun àdúpẹ́.